ṣamọ̀nà láyé ṣamọ̀nà mi o. Ọba mi lọ ti ṣamọ̀nà láyé ṣamọ̀nà mi o. Ènìyàn bá rí àríyá láyé. Orúkọ mi ní Evangelist Ọ̀kánláwọ̀n Adébóyèkú láti ẹ̀ka ìjọ Wonderland Parish ní Alágùntàn. Mi ni Senior Evangelist Stephen Adépégbà. Orúkọ mi ni Ìyáàfin Fúnmiláyọ̀ Ògúntàlà. I am Evangelist David Adékúnlé Àjàyí. Orúkọ mi ni Evangelist Túndé Dramọ̀ The Gold. Orúkọ mi ni Most Senior Evangelist mi Ọ̀dẹ́kúnlé láti ìjọ Rehoboth Parish. Ṣamọ̀nà mi o. Ènìyàn bá rí àríyá láyé. Jésù ló lọ́wọ́ sí, má jẹ́ wọnú òkùnkùn, kọ́kùnkùn má ṣe bẹ̀rẹ̀ mi, tọmọ ẹ̀ ṣáájú mi. Gẹ́gẹ́ bí olórin ẹ̀mí, olórin ìgbàgbọ́, àwọn ní ìkórè kọ sí, kí là ń pè ìkórè gan? Ìkórè jẹ́ nǹkan pàtàkì especially nínú ìjọ mímọ́ sẹ̀lẹ̀ yìí, and tá bá wò pé spiritual life láwà, spiritual world sorry, and spiritual church láwà, everything is about spiritual. So ìkórè jẹ́ nǹkan pàtàkì tó ní ṣe nínú sẹ̀lẹ̀, torí pé bó tilẹ̀ pẹ́ pó yá gbogbo apáta náà ló máa kórè wa lọ́rùn. So à ń ṣe ní títayé, Ọlọ́run dẹ̀ ló máa ń kórè fún ènìyàn. Ó dẹ̀ máa ń ní nǹkan kan tó máa ń ṣẹlẹ̀ ní ìkórè. Ìjọ ìkórè jẹ́ ẹ̀sìn kan tó ṣe pàtàkì, tẹ́ pé ẹlòmíì ọjọ́ yẹn olórí burúkú ọjọ́ yẹn ló máa dolóríire, ẹlòmíì tó ń wojú Olúwa fún ọmọ ọjọ́ yẹn lọ́lọ́run máa pèsè fún, ẹlòmíì tọ́nà ẹ̀ ti dàrú ọjọ́ yẹn lọ́lọ́run máa súre fún, tọ́nà ẹ̀ máa gún régé. Àìmọye bẹ́ẹ̀ ire la wá ń gbà ń kórè. Ire ni àǹfààní tó bẹ nínú. Bẹ́ẹ̀ni. Ẹ ká bá wò wá rí pé ẹ sọ nínú ọ̀rẹ́ pé ẹ mọ bàbá tó dá ìjọ yìí sílẹ̀. Bẹ́ẹ̀ni. Kí lẹ sọ nípa bàbá yìí fún wa? Bàbá jẹ́ ẹnìkan tó yẹ pé gbogbo àwọn tó bá wà around wọn lọ́mọ wọn, kì í ṣe ọmọ tó bínú wọn fúnra wọn nìkan lọ́mọ wọn, and bàbá jẹ́ ẹnìkan tó yẹ pé problem wọn ni. So he's kind of a father tó yẹ pé he doesn't wọn wálé ayé mọ́yà and gbogbo nǹkan tó máa ń ṣètọrẹ àánú fáwọn ènìyàn, and bàbá jẹ́ ẹnìkan tó yẹ pé wòlíì Ọlọ́run ni tọ́lọ́run pè. So nǹkan tí mo lè sọ nípa bàbá nìyẹn. Ìkan náà ọmọ yẹn Ebenezer ló gbé wa wá síbí. Tí a bá wo iléeṣẹ́ ìròyìn tẹlifíṣàn ìbò ló ṣe rí níkẹ́ àti. Ó jẹ́ iléeṣẹ́ kan pàtàkì tó yẹ pé mo lè sọ pé tó máa ń fi ẹni tí táyé ti fi ògo ẹ̀ sí kọ̀rọ̀ tó máa ń gbé ògo wọn sí gbangba. Ọ̀rọ̀ àgbà lẹ́sọ̀, ọ̀rọ̀ ìjìnlẹ̀ lẹ́sọ̀. Ẹ wá fẹ́ ka ẹbí orin ìjìnlẹ̀ tí Ọlọ́run fún yín, ẹ bá wa fi sọ báwọn èèyàn nípa iléeṣẹ́ ìròyìn tẹlifíṣàn. Ìbá má ṣe pé mo ní Jésù ní bàbá, ìbá má ṣe pé mo ní Jésù ní bàbá o, ogun ayé ìbá ti yẹ̀yẹ́ mi. Bàbá o ṣé o kú ìtọ́jú mi, Jésù o ṣé o kú ìtọ́jú mi. Ìbá má ṣe pé bàbá wà lẹ́yìn mi ni, ìbá má ṣe pé bàbá dúró tì mí gbọ̀ngbọ̀n ni, ogun ayé ìbá ti yẹ̀yẹ́ mi. Nítorí wa ní orúkọ Jésù. Jẹ́ tiẹ̀ nípa ìròyìn tẹlifíṣàn yìí. Ó bá àwọn èèyàn sọ nípa rẹ̀ nílé. Nǹkan tí mo fẹ́ sọ nípa iléeṣẹ́ yìí ni wípé ìròyìn tẹlifíṣàn ni wípé a máa gòkè sí. Iléeṣẹ́ náà ò lè jóná. Ọgbọ́n ìmọ̀ àtòyè tí Ọlọ́run máa fún ènìyàn tó máa fi ń tayọ ju gbogbo ènìyàn lọ, Ọlọ́run á bá rí fún wọn, á dẹ̀ máa ní ìtẹ̀síwájú. Ọba mímọ́ ti ṣamọ̀nà láyé ṣamọ̀nà mi o, bẹ́ẹ̀nìyàn bá rìn àrìnyè láyé Jésù ló lọ́wọ́ sí, má jẹ́ ń wọnú òkùnkùn kókùnkùn má ṣe gbé mi mì, tọmọlẹ̀ ṣáàjò mi Ọlọ́run mi. Orin yìí ṣé ìmísí ló wá ní àbí ẹ jókòó lórí abẹ́nìkan ló fún ẹ pé ojú orin tó lágbára. In fact inú toilet ni ìmísí yẹn ti wá, mo ń toilet lọ́wọ́ ni composition yẹn wá. Abẹ́kẹ́ bá kí àwọn èèyàn pàtàkì ẹni tó mú wa wá síbi tá a dárúkọ lẹ́ẹ̀kan. Kí alàgbà Ebenezer tán gbé iléeṣẹ́ yìí wá, lórúkọ Jésù ìfẹ́ yín ayé ò ní bàjẹ́, and ìrẹ́pọ̀ yín ayé ò ní tú yín ká. Ọlọ́run á tún máa wà pẹ̀lú gbogbo wa, ojú ò ní tì wá. Ìjọba ọ̀run tàdé ń ṣiṣẹ́ fún náà, Ọlọ́run á mú àjọ ìjọba ọ̀run yẹn láyọ̀ àti àlàáfíà. Ṣé wàá máa rí ibà? Orúkọ yín lẹ́ẹ̀kan sí. Orúkọ mi ni Túndé Dramọ̀ The Gold. Ìkórè jẹ́ àkókò tí a máa ń ṣe àkójọ gbogbo àwọn nǹkan tá a ti ṣe láti ìbẹ̀rẹ̀ ọdún
títí di àsìkò bí ìgbà tí a dá ìjọ rẹ̀ sílẹ̀ láti ìkórè dẹ̀ pé sóríṣiríṣi o. Ìkórè mi wà dẹ́ pé ìkórè dẹ́ pé a kó ìrè láti kó lọ sọ́run. Mi dẹ̀ wà dẹ́ pé ìkórè ayé yìí ni. So both tayé àti tọ̀run because tí bá sọ pé kò sí tayé ń bẹ̀ àwọn èèyàn máa jọ́ máa mú. So nǹkan tó máa mú lọ sọ́run náà ni ìfẹ́ Ọlọ́run tó ṣe pàtàkì láyé wọn àti ìfẹ́ tí wọ́n ní sí àwọn ènìyàn tó wà ní agbègbè wọn. Ìyẹn gan ni à ń pè ní ìkórè ọ̀run. Kí ló bá jọ yìí ni láàárọ̀ ẹ̀ mo sọ fún yàn nígbà tí mo dénú igbó mo gé ọ̀gẹ̀dẹ̀ nígbà tí mo gé yẹn ní pé kí ló dé mo ní mo ti kórè ẹ̀ nìyẹn lénìí ìtumọ̀ ìkórè nìyẹn nígbà tí o bá gé nǹkan torí tó bá tó ìgbà sáà wọ́n á kórè àwa náà bẹ́ẹ̀ òun náà ń pè ní ìkórè. Ìkórè jẹ́ àjọ̀dún nígbà tí wọ́n ṣe birthday náà ni ìkórè làwa ṣe léni kórè ayọ̀ fún wa o. Wọ́n ní àǹfààní tó wà ń bẹ̀ gan. Àǹfààní tó wà ń bẹ̀ tí èèyàn bá lè ṣe tó fi ara ṣe especially àwọn tó bá yàn sí ìgbìmọ̀ ìkórè tí wọ́n fi ọkàn ṣe tí wọ́n fi inú dídùn ṣe tí wọ́n fi ìjà àbíkù sínú ṣe nínú ọdún yẹn nǹkan tó máa rí kò ní kéré gbogbo nǹkan wọn á kàn máa lọ déédéé ni àwọn èèyàn kan á kàn máa sọ pé bóyá wọ́n ṣoògùn owó ni bẹ́ẹ̀ kò ń ṣe bẹ́ẹ̀. sọ gẹ́gẹ́ bí ìmọ̀ràn àgbà. Mo gbà ń mọ̀ràn pé wọ́n mọ̀ nǹkan tó ń pè ní ìkórè torí tó bá mọ̀ túmọ̀ kórè náà máa ṣèkórè ẹni tí ò bá mọ̀ túmọ̀ kórè kò lè ṣèkórè gbogbo aládùn fún ọ pé Olúwa àjọ̀dún kórè yóò kórè ayọ̀ fún wọn yóò kórè tuntun fún wọn. Iléeṣẹ́ tí ní náà Olúwa yóò wà pẹ̀lú yín o Olúwa yóò wà pẹ̀lú yín iléeṣẹ́ yóò ní jóná òkè lọ́wọ́ yín mo máa lọ ní wálẹ̀ o Jésù Olúwa wa. Inú yín dùn púpọ̀ lénìí dábàá wò ó ti tó bí ọdún mélòó tí wọ́n ti ń ṣe ìkórè nínú ìjọ yìí. Ọdún 14 ni wọ́n ṣe léni báyìí. Ìjọ yìí a mọ̀ sí ìjọ Rehoboth Parish tó jẹ́ ìjọ bàbá wa Ọdẹ́kúnlé wọ́n ti kú lọ́rọ̀ Ọlọ́run bá tẹ́ wọn sáfẹ́fẹ́ rere. Bó ni bàbá yìí ṣe jẹ́ sí i. Bàbá náà jẹ́ bàbá sí mi òun ló jẹ́ bàbá tó gbé mi lọ́mọ ló kó wa jẹ ló kó àwọn ló dájọ́ ilẹ̀ àwa náà láyé jọ́mọ ẹ̀ a lè ń ṣe àwọn ìrántí tó máa ń ṣe lọ́dọọdún èyí gangan ni ó pé 14 years bá ń ṣèkórè Rehoboth lẹ́yìn pé kò sí ọdún náà tí a kò ṣe rí láti bí ọdún keje tí bàbá wa ti fàyè sílẹ̀ wà á dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé àwa láyé àwọn ẹ̀gbọ́n mi àtàwọn àbúrò mi làwọn tó wà ní òkè òkun àtàwọn tó wà ní ilẹ̀ Nàìjíríà yìí náà àjọ gbogbo àpéjù jọ pọ̀ síbí láti wá ṣe ìkórè ọdún nítorí là ń pè nínú ẹbí wa lọ́dún fún pé ọpẹ́ ọdún. A dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ ìròyìn yìí o tí wọ́n gbé wa síta tí wọ́n gbé wa jáde wọ́n náà ń polongo ìjọ Ọlọ́run ni Ọlọ́run á polongo ayé wọn iléeṣẹ́ wọn ò ní jóná ojú ò ní tì wọ́n níléeṣẹ́ wọn àti òṣìṣẹ́ wọn ìyanu Ọlọ́run ló máa rí tó bá máa wá lọ́dún tó ń bọ̀ wọ́n á wá láti wá testify síṣẹ́ Ọlọ́run Jésù Olúwa. Ìjà lè orúkọ yín lẹ́ẹ̀kan sínú ìwádìí púpọ̀. Orúkọ mi ni Ìyáàfin Olúwafúnmiláyọ̀ Ògúntàlá. Tí a bá wà rí pé wà níbi ètò àjọ̀dún ìkórè tó ń ṣe níbí lénìí. Nítorí mo gbọ́dọ̀ wà níbí ẹni tó jẹ́ olùdásílẹ̀ ẹ̀ka Celestial Church of Christ ó jẹ́ ẹ̀gbọ́n mi adẹjọ bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ ni ṣùgbọ́n nísinsìnyí wọ́n ti dolóògbé so it is always very important pé mo ń láti máa wà bí lọ́dọọdún. Bí a lè mọrúkọ ẹni tí ẹ ń sọ yìí. Àwọn ni wọ́n jẹ́ Superior Evangelist Ọdẹ́kúnlé. Ìmọ̀ràn tí mo ní fún oníkálukú wa ni wípé ẹ jẹ́ ká sin Olúwa ká sin Ọlọ́run wa ní òtítọ́ àti lódodo. Àwọn bàbá wa tán ní ìjọ yìí bàbá wa Ọdẹ́kúnlé wọ́n sin Olúwa ní òtítọ́ àti lódodo torí bá ṣe kú wọ́n sì ń fọhùn síbẹ̀ inú arapa ẹ̀ lélẹ̀ tá à ń ṣe lọ́jọ́ tòní tó jẹ́ pé gbogbo ẹni tó wà ní gbogbo agbègbè yìí gbogbo wọn náà sì ń sọ̀rọ̀ bàbá Ọdẹ́kúnlé
ìmọ̀ràn mi ni pé bí Kristi ṣe fi rẹ́wà ni kò ti ṣe Kristi sọ pé ẹ jáde lọ kẹ́ kéde ìrere kẹ́ sọ adẹ́tẹ̀ di mímọ́ kẹ́ wàásù ìrònúpìwàdà fún ìdáríjì ẹ̀ṣẹ̀ àwọn èèyàn kó fi sí sùúrù àti ìfẹ́ bá àwọn ọmọ ìjọ lò àti ìfẹ́ Ọlọ́run nínú ìjọ Ọlọ́run kó gbilẹ̀ ju ìfẹ́ ti ènìyàn lọ. ipò láti iléeṣẹ́ ìròyìn tẹlifíṣàn ni àti bá ìsọjá lè morúkọ yín lẹ́ẹ̀kan sí. orúkọ mi ní Evangelist Ọ̀kánláwọ̀n Adébóyè Òkú láti ẹ̀ka ìjọ Wonderland Parish ní Alágùntàn. Aṣàmọ́dún. bí ìsàjẹ́ àbúrò mi ló jẹ́ ṣùgbọ́n adúpẹ́ lọ́wọ́ ẹ̀ ń gbé nǹkan tó ń ṣe lọ yìí náà kó má ṣe dáwọ́ dúró Ọlọ́run tó gbọ́ wọn tó wà ní òkè ga tó bá mi gbóhùn náà ga bàṣẹ ràn wọn tó ń ṣó tó ń wò wọn tẹlifíṣàn tó ń gbé kámẹ́rà kiri èmi náà bẹ́ẹ̀ kó kìkì ẹ̀ kó tàn ká máa rí inú tẹlifíṣàn ká máa rí káàkiri àgbáyé nítorí tí bá rí bẹ́ẹ̀ nínú mi á dùn pé wàá búrò mi. Ọlọ́run á dẹ̀ gbọ́wọ́ ẹ̀ sókè ìbùkún Ọlọ́run ò ní fi sílẹ̀ lílọ bíbọ ẹ̀ kò ní báráyé nínú kò ní taṣọ àgbàmọ́lẹ̀ ògùn Ọlọ́run abúyọláyé gbogbo àwa tó kù náà Jésù Olúwa. nígbà kan ní iléeṣẹ́ ìròyìn wa kó mi lè ní kí lè fẹ́ bá àwọn èèyàn sọ nípa iléeṣẹ́ ìròyìn tẹlifíṣàn jẹ́jẹ́ nífẹ̀ẹ́ rí. a dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ ìròyìn yìí o tí wọ́n gbé wa síta tí wọ́n gbé wa jáde wọ́n náà ń polongo ìjọ Ọlọ́run ni Ọlọ́run á polongo ayé wọn. ìròyìn tẹlifíṣàn tẹ́ ẹ ti wá ṣe agbátẹrù ètò yìí mo ní mo gbà ládùúrà fún yín wípé iléeṣẹ́ yín kò ní jóná Ọlọ́run á dẹ̀ máa gbé iléeṣẹ́ náà ga pẹ̀lú.